Africa Content TV. Àṣẹ fún wa wọ́n ti sọdọ̀ mọ́ wọ́n ti sọ pé kí Musiliu Ayinde máa lọ sókè kó lọ jẹ pírẹsidẹ́ǹtì kì í ṣe égò ọmọ Adékúnlé ó wà lẹ́kọ̀ọ́ kò sí wàhálà one love flower kò sí pé èèyàn kan dalẹ̀ èèyàn kò dalẹ̀ èmi ṣe égò ni èyí tí mo tẹ̀lé ọlọ́dẹ̀ ṣe pé ṣé kò tí wà ń bẹ̀ tó kò sí wàhálà wọ́n ti ní kí Musiliu Ayinde ọmọ Akínsọ́yà kó máa lọ sókè ọ̀gá lókè pátápátá kó lọ dibẹ̀ mú ìdẹ̀ nígbà jẹ́ àwọn níbi Èkó lápapọ̀ Ìjọra ó sòdì ọ̀gá ló sòdì ọ̀gá níjọra ẹni sòdìsà ẹjẹ́ kí n láyé òní ọ̀gá ló sòdì ọ̀gá níjọra ọ̀gá ní Bádíà ọ̀gá lẹ́nu gbogbo bí tó bá wà lẹ́kọ̀ọ́ ló wà ọ̀gá wa rèé.